Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a tún mú wá fún yín nípa bó ṣe ń lọ ní Ọ̀ṣun State. Ṣé mọ̀ wípé a post fídíò kan just of recent ní orí YouTube channel wa nípa arábìnrin Ẹ̀rọ Àríkẹ́ wípé ó ṣe ọ̀rọ̀ local government chairman ticket nínú ẹgbẹ́ PDP. So gbogbo ó dàbí pé àwa tá bá ti wo fídíò yẹn a máa gbọ́ nǹkan tí arábìnrin yẹn sọ. So ọkùnrin kan náà tún ti wá jáde ní Ifẹ̀ side ní Ọ̀ṣun State nípa ọ̀rọ̀ election local government yìí náà ni arákùnrin yẹn ké gbàjarè sí. Ó sọ ó ní pé gbogbo àwọn tí àwọn jọ ń dúnpọ̀ wípé ó ṣàlàyé nípa ìwà tí wọ́n hù sí òun. Ìfúndò ẹ rí i pé police station gan ni arákùnrin yìí wà tó ti ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí. Ipò òṣèlú kò yẹ kí á jẹ́ kó jẹ́ do or die, because àwa lálá fẹ́ sin ìlú, kò wá yẹ ká tún máa para wa nítorí pé a fẹ́ sin ìlú. Tí ò bá sí nǹkan mí bẹ́ẹ̀, tí ò bá sí pé èrú la fẹ́ ṣe, kò yẹ kí ó rí bẹ́ẹ̀, because òṣèlú la pè, kò yẹ kó jẹ́ òṣèlú. Bẹ́ẹ̀ ni, because nǹkan yìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ rárá débi pé a máa lépa ẹ̀mí ara wa nítorí pé a fẹ́ díje fún ipò òṣèlú. Wọ́n sọ, àwọn oní Bible sọ, àwọn oní Quran sọ wípé àwa tá bá ti jẹ́ adarí, adaranjẹ̀ ni wá. Kò sí bá fẹ́ bá kọ̀, Ọlọ́run béèrè lọ́wọ́ wa bá ṣe dá àwọn tí wọ́n wà lábẹ́ wa, bá ṣe darí wọn sí. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ, kẹ́ gbọ́ bó ṣe ké gbàjarè sí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, bó ṣe ké gbàjarè lọ sí station, and then wọ́n tún protest lọ́tùn lósì, wọ́n ń sọ a lot of things. Àwọn ọmọ ẹgbẹ́ wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn ò fẹ́ jẹ́ kí wọ́n yàn lé àwọn lórí, pé kí wọ́n jẹ́ káwọn mú ẹni tó bá wu àwọn, káwọn yan ẹni tó bá wu àwọn fún primary election. So ẹ ṣáà máa gbọ́ a lot of things. So ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀. Honorable Olaleke Olawole, a local executive member, ex-official of Ife East PDP Local Executive Council, who is running for the post of chairman in Ife East Local Government of Okogbo. Professor Wale Oladipo, our APC leader, sent his boys, his squads to kill me tonight in my establishment at my hotel at Ife City Area College. Now I have been in a safe place at the More Divisional Headquarters. More, they wanted to kill me. Can you see? Can you see the SSG, the governor, the party chairman, Honorable Sunday Bisi, Yeye Dupe, and Dr. Deji. Dr. Wale Oladipo wanted to kill me this time. Professor Wale Oladipo wanted to kill me this time in court. But I have been in the More and I'm not living here because they are going to kill me before the night. Can you see? See the way they did me? Almost 10 people on me, but God saved me. Not by my power and not by my might, but God saved me. I am here at More Divisional Headquarters. Yes, Nigeria Police State Division More. Can you see? Can you see how they did me? Can you see how they did? I'm not bringing the car. They will kill me. Let them board the car. I don't need it. My life is precious. This is how they kill Honorable Oduayo Olagbaju Misty. This is how they kill him More. Misty entered More, but the police people here in 2001 they sent Misty out and they killed him behind this station. That's how they killed Misty. But tonight I will not die, but I will live. I am Olaleke Olawole, Honorable Olaleke Olawole Olabaf. I will not die. I will not die. I am a PDP member. I said you should help me. Do you want to kill me too? Come here, sister. They want to kill me. They want to kill me. See me. I want Professor Wale Oladipo. Professor Wale Oladipo àtàwọn tọ́gì ẹ̀. Then honourable member, former caretaker member, Honourable Segun Adefioye, and the PA to the former vice chairman, Honourable Adesemi Emmanuel. The name is Fatai Ibitoye. That's what they came to attack me
What is some camera? What's the first name of this camera now? Because complain. Why are you trying to video us now? no, they came to kill me at my hotel. Okay, sir. This is how they did me. Oh, this is how they do. Offers all over the world. A lérò pé ẹ ti wo fídíò yìí, ẹ gbọ́ gbogbo nǹkan tí arákùnrin yìí sọ, ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ dẹ̀ tún gbọ́ àwọn tí wọ́n tún fi ẹ̀hónú hàn náà wípé wọ́n gba owó lọ́wọ́ àwọn, wọ́n ti fi ọkàn àwọn balẹ̀ wípé káwọn má wọ́rì. Tá a bá ń ṣe òṣèlú bó ṣe yẹ ká ṣe, tá a bá ń tẹ̀lé ìlànà tó wà lákọsílẹ̀ nínú ìwé òfin tá à ń lò, which is constitution, mo lérò wípé ara ó dẹ gbogbo wa. Kò ní jẹ́ ìnira fún aráàlú because nígbà tí a bá fi agbára, tá a bá fi àlùmọ̀kọ́rọ́yè, tá a bá fi ìwà èrú, tá a bá fi dé orí ipò, nígbà tá a bá dórí ipò náà tán, kí ni àwọn ọmọ ìlú, kí ni àwọn tí wọ́n fẹ́ ṣe adarí lé lórí, kí ni yóò jẹ́ ìwà tí àwọn yẹn tí wọ́n mọ̀ wòlé àwọn tó ń ṣe adarí lé lórí, kí ni yóò jẹ́ ìwà wọn? Because gbogbo àwọn nǹkan tó ń da eérú náà lélẹ̀, gbogbo àwọn nǹkan tó ń da orílẹ̀-èdè wa rú tí ò jẹ́ ká ti move on, tí ò jẹ́ kí ìdàgbàsókè kó jù báyìí lọ ìní. So gbogbo bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa comment, ẹ subscribe, ẹ like, ẹ jẹ́ ká mọ opinion yín. So we love you all. Thanks for watching.